ẹ̀gbọ́n 2021 gan ọlọ́pàá wọ́n pa níjẹ̀bọdè wọ́n gọ́wọ́ ẹ̀ lọ ọlọ́pàá AK wọ́n pa wọ́n gọ́wọ́ ẹ̀ lọ ìgbà tí ìjọba padà mọ́ àwọn tó pa àwọn orí kọ̀ọ̀kan ṣe fún wọn sẹ́ńdì wọn lọ prison mo gbọ́ gan pé inú wọn gan kò lẹ́jẹ̀ ó ti jáde kẹ́lẹ́ mọ̀ pé jà fúnra ẹni kò ń ṣe pé ṣé mi ṣáwọn gómìnàtì gan ṣẹ́gbẹ́ òkùnkùn ni àbí tèmi torí pé mi ò lówó lọ́wọ́ ni ṣé ti bá lówó lọ́wọ́ ṣé màá máa lo 2 months plus ni lẹ́gbàá tí bá lówó kọ mi. àwọn ọdún mélòó ni ẹ. I was born in November 6, 1990. ọmọ ọdún mélòó ni mò ń bè lọ́wọ́ ẹ̀. Ìbá ṣe calculate ẹni o. ọwọ́ gbé ìdàgbà tó mọ iye ọmọ ọdún rárá. Ọjọ́ tó bí mi nìkan ni mo mọ̀. ọjọ́ tó bí ẹnìkan ni mo mọ̀ owó mọ́jọ́ ó ṣe birthday rí ó ṣe. Birthday kí olóòlù ń ṣe birthday. Olóòlù ń ṣe birthday mi ṣe birthday rí o. ní ìwé ọjọ́ bíi pé kó yọ ọmọ kan. Òun náà ni November 6, 1990. 1990. wọ́n bí ẹ. ok kí nìkan tó gbé eré ìbàdí. Wọ́n arrest mi pé mo ṣẹgbẹ́ ẹyẹ ni. ṣé o wá ṣẹgbẹ́ yẹn náà fi mú ẹ. Mo ṣẹgbẹ́ ẹyẹ. mo ṣẹgbẹ́ ẹyẹ. ẹ nà. ok kí ni àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tó fi dé ìbàdí tó di pọ́lọ́pàá pọ̀ ẹ̀. No pé election scope ni nítorí ẹ̀mú kan fi fìbọn ẹ̀ gáàdì ara mi ẹ̀mú kìíní election lọ campaign jẹ́ ẹ̀ lọ torí ẹ̀mú yẹn fi gáàdì ara mi wọ́n jẹ́ arrest mi. ìbọn tó ká mọ́ ẹ lọ́wọ́. ẹ nà ìbọn náà mo fi gáàdì ara mi. ṣé wọ́n ṣe ọdẹ ni àbí ọlọ́pàá ni àbí kíni. àní ààyè ẹyẹ ni mí sẹ ẹyẹ mo fi gáàdì ara mi ni ẹ nà torí àwọn opponent mi. mi ti ẹ lè predict ẹ o. ó ti pẹ́ tó ti wà nínú ẹgbẹ́ yẹ ìlú gbóná ti mú ẹ. Ìjẹ̀bú-Òde ni. Ìjẹ̀bú-Òde ní àdúgbò ní Ìjẹ̀bú-Òde. Apèbí ni. ní Abalende. Apèbí. ok pẹ̀lú àwọn ọta tó ń mú ẹ pẹ̀lú èyí níbo ló ti rí ọta ètò ń lò. ẹni tí mo rà lọ́wọ́ ẹ̀gọ́ ti mú yẹn gan ló bá lédè wọ́n ti gbé dẹ̀ ló bá lédè. ok àtìgbà tó ti ń lò bọ́ yẹn mélòó tó fi pa. mi ti fi pa ẹ rí pé kíní ẹ̀gọ́ tuntun mi tiẹ̀ tí involve nípa marketing náà kíní náà fẹ́ anybody èmi gan mo kàn fi guide nípa election wa ta. àmì dáwà ni èmi ò róòlù squad o mo kàn dáwà ni ẹ mọ̀ pé ìgbà náà tí mo ṣe náà is by mistake náà. ta ló mú ọmọ ẹgbẹ́ yẹn kí ló fà tó kọ ọmọ ẹgbẹ́ yẹn. ọlá oppressor ni wọ́n oppress mi ni mo jẹ̀bi ló kó bí wá pé that is àwọn ọ̀rẹ́ mi náà tàjọ́ ń ṣọ̀rẹ́ tó yẹ pé ẹ̀yẹ náà ni wọ́n lọ́ oppress mi ìyẹn mo jẹ̀bi ló kó bí wá pé àṣẹ́yìn tẹ́ kàwé tẹ̀jẹ̀ oppress mi tẹ́mi gan tí mo kàwé gan tí wàá jọ ní kíní gan ẹ̀ lé ní ó ti jù mí lọ ọ̀gá tí mo gan fi lọ ṣe ní ẹ̀bọ̀n mo ti ṣe tọ́kẹ́ mi náà ṣọ àárín implication mo jẹ̀ wà lórí ọwọ́ mi. ìdáwà ni àtẹ́ńdẹ̀ Ìjẹ̀bú-Òde grammar school. Ìjẹ̀bú-Òde grammar school. institution kọ́. No institution, street la institution. iṣẹ́ wo ló wá kọ́. Mi kọ́ṣẹ́. o kọ́ṣẹ́ wọn kan. Union ni mi mo wà street ni. union wo ẹgbẹ́ wo. mo bọ́ọ̀dù ni mo ń tà. no nínú ẹ ṣé àkómọra ọlọ́kadà ni àbí táwọn onímọ́tò. bọ́ọ̀dù náà ni mo ní bọ́ọ̀dù àwọn ọlọ́kadà bọ́ọ̀dù. bọ́ọ̀dù àwọn ọlọ́kadà. ṣé ti àkómọra. kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí ó ní òpin àwọn kò jẹ́ sí nǹkan tó ní solution náà ni mo béèrè lọ́wọ́ ìjọba ó jẹ́ ti pẹ́tọ́ tí mú mi gan gbogbo ilé ìgbọ́ kọ̀ tún jẹ́ kí pàmò wà lára mi àti February 1st ni almost 2 months plus báyìí gbogbo ilé ìgbọ́n bí ọkọ̀ ìṣẹ̀lá tẹ̀sẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ lọ́rùn gbogbo ẹ̀gọ́ kọ́ wọn twist brain mi nìjàre. kí ló fà á tí wọn náà ṣe fi ẹgbẹ́ rẹ láti gbà tó sọ. kì í ṣe ṣé ìròyìn aṣẹ́gbó kù sọ́ọ̀mù kì í ṣe sójà kì í ṣe ọlọ́pàá kì í ṣe manowar wọn rí sáà ni wọn kì í rìn lẹ́yìn kan náà gbáyàn ni kí wọ́n ṣe change of environment kó wà kí wọ́n travel out kì í ṣe gbọ́dọ̀ pé ìwọ̀n àtọ́pà òfìlẹ̀ tó bá ka ẹmú gan òkú ẹ̀ ló máa filẹ̀ wọ́n ń ṣe ẹmọ níbọ̀ lẹ́yìn náà ebi dá wà ní. tó bá sọ pé tó bá sọ ọlọ́kùnrin rẹ̀ tàbí tó bá lọ sí kóòtù tó lọ gbàgbé láti kóòtù náà. ẹ̀gbọ́n 2021 gan ọlọ́pàá wọ́n pa níjẹ̀bọdè wọ́n gọ́wọ́ ẹ̀ lọ ọlọ́pàá AK wọ́n pa wọ́n gọ́wọ́ ẹ̀ lọ ìgbà tí ìjọba padà mọ́ àwọn tó pa àwọn orí kọ̀ọ̀kan ṣe fún wọn sẹ́ńdì wọn lọ prison mo gbọ́ gan pé inú wọn gan kò lẹ́jẹ̀ ó ti jáde kẹ́lẹ́ mọ̀ pé jà fúnra ẹni kò ń ṣe pé ṣáwọn gómìnàtì gan ṣẹ́gbẹ́ òkùnkùn ni àbí tèmi torí pé mi ò lówó lọ́wọ́ ni ṣé ti bá lówó lọ́wọ́ ṣé màá máa lo 2 months plus ni. àbí tàbá kọjọ ń tan ajẹ ṣé àìmọye àwọn gómìnàtì tó ṣẹ́gbẹ́ òkùnkùn.
láì bẹ́ẹ̀ ni pàjàpá àjàpá náà lọ. kí lórúkọ ẹ̀? Habib lórúkọ mi sà. Habib Habibu kí ni? Habib Yusuf. Yusuf. Bẹ́ẹ̀ ni sà. ọmọ ọdún mélòó ni ẹ? 21 years sà. 21 years. Bẹ́ẹ̀ ni sà. ọmọ bo ni ẹ? Owóde. Owódé. Bẹ́ẹ̀ iléèwé ni. wo polo lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti secondary school? Mi ń lọ sí skul rárá sà. o lọ school rárá. Bẹ́ẹ̀ ni. iṣẹ́ wo ló wá ń ṣe? Télọ̀ ni mo kọ́ tẹ́lẹ̀ kó tó di pé dáàdì mi kú sà. bàbá àti ìyá ẹ̀ ńkọ́? Dáàdì mi ti kú bọ̀ ara mọ́ mi ò yá bá. ok kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló gbé dé àgọ́ ọlọ́pàá? Ìjọ Sunday so mọ́ mi rán ìwà sọ́dọ̀ mi pé kí n bá wọn wá nǹkan jíjẹ fún ẹni tó wà lọ́dọ̀ wọn tó ń tọ́jú wọn. Sunday tí wọ́n mú wá. Sunday jọ wo? Ah, ṣé oṣù tó kọjá Sunday oṣù tó kọjá Sunday àkọ́kọ́ ní oṣù tó kọjá. ok So gbàtẹ́ ni ẹlẹ́wà wá tí mo wá nǹkan tí wọ́n fẹ́ jẹ fún ẹnìyẹn mo padà sí Owódé láti abúlé mo ti lọ wá nǹkan yẹn fún ẹnìyẹn mo padà sí Owódé nígbà tí mo dé Owódé kókò àwọn kókò nǹkan gúre mo ṣáà lọ wá fún wọn ẹnìyẹn gbé lọ fún wọn mo padà sí Owódé nígbà tí mo padà sí Owódé ó níbi tá a máa ń jókòó sí bẹ́ẹ̀sì ọ̀dọ̀ wa níbi ṣọ́ọ̀bù mẹ́kò kan ní ibẹ̀ ní òkè ibẹ̀ ni ẹni tí wá mo mọ àjọ máa ń jókòó sí bẹ́ẹ̀sì ń bẹ̀ náà ní ọ̀kadà ní òun gùn ó ní kí n jọ́ ń tọ́lọ́ pé kí n yẹ òun ní ọ̀kadà mi pé òun ò ní pẹ́ kóun tó dé kí n yá mo ti gbọ́ mo dẹ̀ ya ní mo mọ̀ ń bẹ̀ màmá àjọ máa ń jókòó síbẹ̀ ni. so mo dẹ̀ ní ẹ má pẹ́ orí mi fẹ́ pẹ́ lọ sí ilé kan tó ti ilẹ̀kùn bíi tí mo gbóná àwọn ò ní pẹ́ bí 7 or 6:30 ìrọ̀lẹ́ mo dẹ̀ ya àwọn títí sí ó ti tó time tí èmi fẹ́ máa lọ sí ilé èmi ò dẹ̀ rí wọn gbàtí mi dẹ̀ rí wọn bí wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn lọ yẹn mo mọ̀ bẹ̀ mo ṣe wá wọn lọ sí ibẹ̀ nìyẹn mo ṣáà mọ̀ kí ló dé ní àtàrọ̀ gbàtí mi dẹ̀ débẹ̀ wọ́n pọ̀ níbẹ̀ àwọn tó ń ṣe iṣẹ́ fàyàwọ́ gbogbo wọn mo bá wọn bẹ̀ ìjọ Sunday wọn máa ń ṣe fàájì mo ṣàbà gbogbo wọn bẹ̀ ṣá kí ló dé látàrọ̀ tẹ̀lé wá gbé machine mo ṣáà sọ fún yín pé mo ń lọ sí ilé wọn níwà pé ìjọ tó Ọlọ́run pé kí n má bí machine mi lọ ní machine mi nìyẹn iná ọ̀nà tó yọ̀ máa ṣe fàyàwọ́ yẹn lórí ọ̀dọ̀ wa náà máa ń kó fàyàwọ́ yẹn gbà mo mọ gbogbo wọn bí kan ṣe ní àkínbóhùn gba báàgì ìdání ẹ̀ pé òun bọ̀ kí n bóun gba báàgì ìdání mo dẹ̀ gba báàgì yẹn dání mo dúró sí ibi tó ti gbé báàgì yẹn fún mi náà ibẹ̀ ni mo dúró sí iná ọ̀tán jọ jókòó síbẹ̀ bí kan ṣe wá fún mi ní blow ní orí nìyẹn mo dáhùn fún pé Wáídì kí ló dé tẹ́ fún mi ní blow ṣé mi àti ń jọ ní ìjà tì ní ó ṣàgbà báàgì yẹn lọ́mọ kí ló ṣẹlẹ̀ báàgì yẹn lágbájá báyìí lẹ gbà ní ọwọ́ mi ò mọ́tò kan páàkì mọ́tò kan síbẹ̀ ó ṣáà tì mí wọnú mọ́tò yẹn mo ṣáà mi gbà kí ló ṣẹlẹ̀ mo ṣáà wà nínú mọ́tò yẹn bẹ̀ ó pẹ́ ni wọ́n mú eléyìí náà dé tán tí òun náà wọnú mọ́tò yẹn òun ni mo yá machine tí mo lọ gba machine irọ́ òun náà wà ń bẹ̀ kí ló dé mo ṣáà jókòó sí wọn náà wà yàn wọ́n gbé wa lọ bí kan ní ibi tó ṣáà ń gbé wa lọ màá ṣáà dé ẹni tó kí n ṣe ọlọ́pàá ọ̀gá onífàyàwọ́ ni òun náà gbàtà ṣáà gbé mi sínú mọ́tò gbé wa lọ sí ọ̀dọ̀ bàbá kan gbàtà lọ́dọ̀ bàbá àwọn ọ́fíìsì ni bàbá yẹn wọ́n bá ṣí báàgì gbàtàn ṣí báàgì ló jẹ́ ìbọn tí wọ́n bá nínú báàgì yẹn àti fóònù wọ́n ní ta ló ní báàgì mo ní alágbájá báyìí ló gbé báàgì fún mi Ọlọ́run dẹ̀ ṣe fóònù ẹnìyẹn náà ló wà nínú báàgì yẹn wọ́n ní èmi ò ṣíwò rárá mi ì ṣíwò rárá fóònù yẹn náà ló wà nínú báàgì yẹn nìyẹn mo ní ẹni tó mú mi nì ó yá ọ̀rẹ́ ní ẹ̀ẹ́dẹ̀jọ wa ni nọ́mbà wà lórí fóònù yín ó yẹ pé ó lẹ̀ pé nọ́mbà ẹlẹ́kan lórí pé fóònù ẹ̀ ni àwọn ènìyàn ṣáà ní báwo ni mo ṣe máa wá jáde mo ní báwo mo fẹ́ wá jáde ẹ mú mi síbí ẹ ní kí n wá jáde mi ò mọ ojú ìgbà tó mú tí ó gbé báàgì fún mi ẹ ṣáà wà ní ibẹ̀ àwọn èèyàn ṣáà ní pé kòkòrò tó ṣe ẹ̀yẹ́ sí pé kọ́ máa gbé wa lọ sí station pàtàkì ṣáàdé station ẹ̀ ló ní ẹni yẹn ó pe kọ́sọ́ọ̀mù fóun kọ́sọ́ọ̀mù kó ráìsì ti tòun kìnnìkan mo ní kí ló kèmí kan kọ́sọ́ọ̀mù kó ráìsì ó ní ìgbà kan kémi pa àwọn fámìlì tèmi bọ́n fẹ́ ra ráìsì fún ohun 28 bag mo ní kí ló kèmí ṣé mo ṣiṣẹ́ fàyàwọ́ ni ó ṣáà ní èmi ò fẹ́ tọ̀nà pọ̀ mi àtàwọn fámìlì mi ò fẹ́ tọ̀nà ló fi di pé wọ́n kó wa wá sí ibi báyìí sá ó tó ṣẹlẹ̀ nìyẹn. Ozen Victor Ilobi 32 bẹ́ẹ̀ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ Sunday lórí máa ń lọ sí ṣọ́ọ̀ṣì bọ̀ ọ̀rẹ́ mi yẹn máa ń gbé machine mi fún ní every Sunday ó máa fi ń wọ́sù bí kò ń lọ fi ṣiṣẹ́ ìjọ Sunday ẹ̀lẹ́kẹ̀rẹ́ ní ìfẹ́fẹ́ wa ajáde bí nǹkan bíi
4:30 ní ọjọ́ Sunday yẹn. Ìgbà tá jáde tí mo máa dé bẹ́ẹ̀sì ọ̀dọ̀ mẹ́kò torí èmi lè lórúkọ mẹ́kò yẹn jẹ́. Ìgbà tí mo máa débẹ̀ mo ṣàtúnṣe pa mo ti ń retí ẹni pé kó di ẹni tí mo gbé machine fún torí jẹ́ every Sunday ọwọ́ mi ló ti máa ń gba machine á fi ṣe iṣẹ́ torí mi máa ń lọ sí ṣọ́ọ̀ṣì bá lórí bẹ́lẹ̀ ṣe dé láìpẹ́ ní bá pè pé lápájà mi máa rí ẹ̀yìn látara mo lè fẹ́ èmi náà lè fẹ́ ṣiṣẹ́ mo yẹ jáde ṣọ́ọ̀ṣì ni wá ní mo á nìkan pé kó yá mi ní machine yẹn pé kí n lọ fi wò ní bẹ́ẹ̀sì ọ̀dọ̀ àwọn wáídì ó lè gbé machine yẹn ó ti lọ bí ọwọ́ alẹ́ ó lè gbé machine yẹn fún mi. Ìgbà tó máa dé bẹ́ẹ̀sì ọ̀dọ̀ àwọn wáídì mi ń bá wáìdì yẹn bẹ mo gbéra ní n bá pé ọmọ ọkọ Monday nìyẹn ń jẹ bá ní ẹ lọ́fà Monday kí ni nǹkan tó ṣẹlẹ̀ mi máa rí wáìdì mi rí mutu náà ní ibi báyìí o yẹn wá ní nǹkan yẹn pé wáìdì wà ní odò àti mutu ń pé wọ́n ti kó kọ́sọ̀mù wọlé fún ara wọn wọ́n ti lọ kó ráìsì ara wọn máa ní wọ́n lọ kó ráìsì ara wọn kẹ̀ wọ́n ní òkè mi dúró dé ní ibi ìbàyò kò pẹ́ ni mọ́ni ẹ pé ń padà pé ẹ ló pé ṣé mo rí machine mi ń bẹ̀ mo ní mi ò rí machine mi ń bẹ̀ o ó ní ìyàwó àìlè ti gbé machine ẹ lọ sí ilé nìyẹn o mo gbé machine mi bá padà mọ́ lọ bá gbóná mi bàtó náà mi débẹ̀ kò pẹ́ ni wàhálì débẹ̀ àṣà bẹ̀rẹ̀ sí àti bó ti lọ bí kọ́bẹ́ yá bí 8 abẹ̀rẹ̀ sí mẹ́pa kó lọ gbé wa bóyá lọ sílé nìyẹn ó lè lọ gbé machine ẹ jáde ó lóun fẹ́ fi machine òun fẹ́ tà torí owó tòun tí ẹrù tòun tí kọ́sọ̀mù kó nígbà tó ń bá yẹ ta machine òun máa fi owó tòun di. Ibẹ̀ ni àtibáwa ilé sọ̀rọ̀ bóyá lọ gbé machine yẹn wá obìnrin ọlọ́tí kan wà ń bẹ̀ obìnrin ọlọ́tí wọn gbà kí ló ṣẹlẹ̀ gangan àṣà ń ṣàlàyé fún kò pẹ́ ni eléyìí dé bí eléyìí ṣe dé ó ní ẹ̀rọ kan machine ti tòun rà mọ́ níyà machine ẹni wà lọkọ mi kọ́kọ́rọ́ mọ náà mo ti fi kọ́kọ́rọ́ sí ẹnu ẹ ní pé bọ tá a bá ti parí ọ̀rọ̀ ráìsì òṣè ráìsì àti ọ̀rọ̀ machine mi òṣè máa ti bá ti gba machine mi níta máa ń gbé machine fún bọ òun lọ fi kẹrù ni onífẹ́ àwòlẹ̀ ni òun fi ṣe pé kó lè jẹun bí yẹn ṣe bí bóun ṣe lọ gbé machine yẹn gbogbo bí mi ṣe ń bá ọlọ́tí sọ̀rọ̀ kò pẹ́ mi bẹ̀rẹ̀ sí rí pé ọ̀nà máa ní báwọn pa èmi ní kó wá gbé èmi náà mo gbé machine ẹ̀wọ̀n pé èmi ní kó wá gbé pé ẹ fi sílẹ̀ kò pé. ẹ̀yin tèmi bó lẹ́wà ẹ̀jẹ̀ ń ganu sí gbohùngbohùn yìí kí n gbé yín débẹ̀. bẹ́ẹ̀ mọ̀ fáwọn Yorùbá sọ wípé bàbá ti rìn sí báyìí náà la ṣe ń kunni. dá irú aṣọ tá a bá wọ̀ náà ni ó sọ irú àpẹẹrẹ tí wọn yóò fún wa. bí àwọn wájẹ́ mú mi náà bí mú mi náà òdodo. wọn aṣọ kan wà téèyàn ń wọ̀ tí àdúrà ń tètè gbà. ìrọ̀rùn ló mà bá dé o ní Bisi Apparel. àwọn aṣọ bíi jàlámíà àbáyà káf gbogbo àwọn aṣọ alárànbarà láti ìlú Saudi. òní àti tóbìnrin ń bẹ nínú ilé ìtajà Bisi Apparel. ọ̀pọ̀lọpọ̀ àwọ̀tẹ́lẹ̀ lòmíì ni kì í jẹ́ kó ní bó ṣe rìn mọ́. wọ́n ta àwọ̀tẹ́lẹ̀ àwọn àbúrò wọn fún wọn. bàtà ọ̀dà fasos water get. èyí kì í ṣe bẹ́ẹ̀ ní ti Bisi Apparel ló. bó jẹ́ ta àwọ̀tẹ́lẹ̀ tọkùnrin àti tóbìnrin. boxers bra tight gbogbo size pátápátá lání. inú ẹ̀ kàn sí Bisi Apparel lónìí. ìlú ẹ̀ ló wọn ni 09034264571 tàbí 07013832026. ẹ tún lè WhatsApp wọn lórí àwọn nọ́mbà wọ̀nyí. aṣọ wíwọ̀ pẹ̀lú Bisi Apparel ìrọ̀rùn ló bá dé.